Gbogbo ọmọ Yorùbá pátápátá káàkiri gbogbo àgbáyé. Ṣé rí bọ́rọ̀ bá dójú rẹ̀, èmi ò sọ̀rọ̀ o. Wọ́n ní ìdání ó pèrè lẹ́rú. Wọ́n sọ pé kí ìjẹ́ ti bàbá tọmọ, ọmọ làálàá. Ọ̀rọ̀ nípa ológun dúdú. Ológun dúdú òṣẹ̀ṣẹ̀ máa ṣe. Bóyá torí pé wọ́n máa ń wora rẹ̀ bíbà pé òun nìkan lòun lẹ́nu ńlẹ̀ Yorùbá bí òun nìkan lòun mọ̀rọ̀ sọ. Ológun dúdú ọgọ̀gán lórí ọ̀rọ̀ tó sọ sí ọba Aláàfin Ọ̀yọ́. Ọgọ̀gán ó ju ẹnu ẹ lọ, ó ju ẹnu bàbá rẹ lọ, èmi mọ́ sọ bẹ́ẹ̀, èmi Àmọ̀tẹ́kùn Oòduà mọ́ sọ bẹ́ẹ̀. Gbogbo ayé ẹ̀yin náà kọ́kọ́ wá gbọ́ fídíò kí n tó sọ, kí n tó wá fèsì sí. A gbọ́ wípé ọba Ọ̀yọ́ ó fún Ọọ̀ni ní 48 hours pé kí wọ́n fi rìvásì oyè tí wọ́n fún Dọ̀tun Sànúsí. Yes. Ṣé ẹ mọ̀ pé nǹkan àkọ́kọ́ ni pé ọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ ó ti ń lọ síbi tí a máa ṣèwádìí àwọn nǹkan kan nípa ẹ̀. Ẹ rántí pé òun náà ni wọ́n fẹ̀sùn kàn gbà yẹn tí wọ́n ránṣẹ́ sí bàbá ọba ìlú Ọ̀yọ́túnjí. At the end of the day, bàbá ọba Ọ̀yọ́túnjí end up dead nípa lílù tí wọ́n ní wọ́n lù láàfin tí Aláàfin yìí Ọ̀wọ́ Adé tó fún wọn ní ọ̀dà pé ẹ dì pẹ̀lú ẹ̀. After dealing with the man la gbọ́ pé bàbá yẹn ti kú. Àdẹ̀tí rí bóyá àwa lè sọ bóyá bàbá Ọ̀yọ́túnjí kò bímọ sáyé tàbí kò lẹ́gbọ̀n kò lábúrò kò ní siblings, because ó yẹ ká ti gbọ́ nípa ibi tí ẹjọ́ yẹn dé dúró báyìí. Ìbẹ̀rẹ̀ ò dẹ̀ jọ àwa lójú, ìbẹ̀rẹ̀ Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé ò jọ àwa lójú, torí pé ní ọ́fíìsì gómìnà ni wọ́n ti dífá fún wípé òní fámú Mákindé ló fi jọba. Bóyá ńgbà tí Mákindé bá parí tẹ́níọ̀ ẹ̀ o tó bá lọ ìlú ẹ̀ tó lọ sinmi, bóyá ẹjọ́ á dìde àti ìmọ̀ ní tó ṣẹlẹ̀ tá a fi gbọ́ nǹkan kan lórí ọ̀rọ̀ ikú bàbá ọba Ọ̀yọ́túnjí àti ìmọ̀. Nígbà táwa ń gbọ́ ó fún Ọọ̀ni of Ifẹ̀, wọ́n ní Ọọ̀ni wọlé kò dìde kò ṣàyẹ́sí Ọọ̀ni nǹkan kan gbá wò, ṣé bó padà wá sáàfin Ifẹ̀ tó wá apologize. Nígbà tá a tó wá máa rí sìn látọ́ wá sọ pé wọ́n fi Dọ̀tun Sànúsí, ìkan náà businessman tó wà ní Ìbàdàn, wọ́n fi joyè ní Ilé Ifẹ̀, ọ̀kan lọ́mọ of Yorùbá land. Aláàfin dìde against ẹ̀ pé kán reverse ẹ̀ pé Ọọ̀ni ò lágbára láti fìyàn jẹ ọba Yorùbá land. Ṣọ́yọ́ ló wá lágbára. Ni mo ṣe sọ pé ọ̀rọ̀ Ọ̀wọ́ Adé yìí ó ní the findings o. A ti mọ Olúwo báyìí, a mọ nǹkan tí ó ń fá sórí tó fi jẹ́ pé tó bá wá sọ̀rọ̀ sí anybody ò bọ́dà mọ́. A fẹ́ mọ tóun náà ń fá sórí so that a lè pa òun náà tì sẹ́gbẹ̀ẹ́ kan láti má wulẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó nítumọ̀ sí ọmọ ènìyàn mọ́. Mo dẹ̀ sọ fún ìdá that time, oríṣiríṣi ọba la ní báyìí, léyìí tó mu gbó wà, léyìí tó mu drug wà, léyìí tó mu ewé ẹni wà, oríṣiríṣi ni wọ́n ń ṣe. So ń sìn báyìí a dẹ̀ ti ń lọ sí ipò kan tá a ti máa pín wọn sọ́tọ̀ọ̀tọ̀. Àwọn ọba gidi, àwọn àdébù ọba, àwọn ọba 1.5 àti half ọba kọ́tà náà wà. So ìyẹn ni ò jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó jọ wá lójú. Ọọ̀ni. Ṣé gbogbo oníṣẹ́ yìí náà ti rí fídíò yẹn? Wọ́n ní tá a bá ní ká kẹrú inú ẹrú àbàjẹ́. Ológun dúdú kí ló ń ṣẹlẹ̀? Àtàmọ́mátàmọ́ wo ló wí? Ọ̀sọ̀rọ̀ ọba Olúwo, ọ̀sọ̀rọ̀ ọba Aláàfin Ọ̀yọ́. Oyèké lónìí tọ́bọ̀ Ọọ̀ni Ifẹ̀ tí wọ́n fi Yorùbá land sí. Àwọn tó lọ Yorùbá land lọ́dọ̀ Ọọ̀ni Ifẹ̀ lọ wádìí, àwọn tó ń kanta Aláàfin Ọ̀yọ́ ni. Àwọn àgbàlagbà sọ pé àrọ̀bá ni bàbá àtàn. Mo bèèrè àwọn kwẹ́sẹ̀ kan ológun dúdú tí mo fẹ́ kó o dá mi lóhùn, èmi Àmọ̀tẹ́kùn Oòduà gbogbo lẹ̀kílẹ̀, èmi ọmọ ológbòjọ máa rí kéyan ọmọdé lóhùn pé tó bá pàjá fún aláwọ̀ jẹ́, ọmọ oníkó ìdídogun tó lọ máa jàwẹ̀ ló ti mú kó oúnjẹ ojúmọ́ ló ti múlé wá súnmi lọ, mo gbéjà wá kú ọ ni o. Torí àwọn ọ̀rọ̀ tó sọ wọ́n gbọ́dọ̀ mọ̀ gbàgbàlagbà ní ọ́, torí ọ̀rọ̀ tó sọ òmù áńkàlì dání kò sí ọpọlọ kankan bẹ́ẹ̀. A ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní ìsìn pé ẹ ní ọpọlọ pẹ̀lú ọjọ́ orí yín, ọ̀ ń sọ̀rọ̀ ọba aládé ọ̀ ń yanu ìyàwó. Báwa ṣe ń sọ tó à ń pẹ́ sọ ni a disrespect Ọọ̀ni Ifẹ̀, àmọ́ direct ni wọ́n ń sọ pé èé sọmọ Yorùbá òun lè jọmọ Yorùbá gidi, tàbí kọ́ mọ̀ jẹ́ pé nítorí pé o ti gbowó, àbí kọ́ mọ̀ jẹ́ pé àwọn kan sponsor rẹ láti máa bá ó kọ Aláàfin Ọ̀yọ́ jẹ́. Àti mẹ̀yìn tẹ̀ ń ṣe náà kọ́ yanu gbàgà kọ́ mọ́ sọ ọ̀rọ̀ rọ̀dẹ̀rọ̀dẹ̀ yẹn sálàfin Ọ̀yọ́. Ikú bàbá yèyé ìgbà táwọn Aláàfin Ọ̀yọ́ ń jagun lẹ Yorùbá
pé gbogbo wọn bá kó lẹ̀ Yorùbá sógun táwọn bàbá tiẹ̀ jà tó bá jẹ́ pé ọmọ Ifẹ̀ bá ní ọ́ sógun tẹ́ ẹ jà nílé Ifẹ̀ ẹ sọ fún wa ọmọ Ògbómọ̀ṣọ́ là wa àwọn kan náà lè wà lọ́dọ̀ wa o tí wọ́n máa lọ ọ̀hún tí wọ́n máa ṣèyí èyí wọn sọ pé ká kúrò nípò tá a wà ká gbapò má Aláàfin Ọ̀yọ́ lọ́wọ́ àwa ò ní ti torí irọ́ ká máa jókòó sí ti ìdò odó àtọdó tó fi dọ̀la òde ní ìgbà tá Aláàfin Ọ̀yọ́ ń jagun tó fi jagun dẹ́dó tó fi jagun lọ Tógò tó fi jagun lọ Benin Republic tó fi jagun lọ ìbò làwọn bàbá tí yín wà Ìbàdàn lónìí Ìbàdàn ti dùn ńlá ó ti di ìlú ńlá Ìbàdàn gbọ́dọ̀ sọ àwọn tí bá ń sọ̀tàn pé báwo ni ta Aláàfin Ọ̀yọ́ irọ́ ni wọ́n pa wọ́n fẹ́ dorí ìtàkodò ni nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́yìn bá ní báwo ni ta Aláàfin Ọ̀yọ́ jẹ́ wọ́n fẹ́ dorí ìtàkodò ni gbogbo wípé lánàá Aláàfin Ọ̀yọ́ ìjẹta Aláàfin Ọ̀yọ́ ìjàrún Aláàfin Ọ̀yọ́ òkè james jọ́lẹ̀ rẹ̀ pẹ́sẹ̀ kan tó bá lọ́wọ́ mọ̀ta ṣé Oòduà tó jẹ́ bàbá ńlá gbogbo ilẹ̀ Yorùbá sóhun sì ní bẹ nílé Ifẹ̀ ní ìsìn tí ń jọba wọ́n dákọ̀ àwọn ọmọ tó Oòduà bí ọmọ tó kàn mí bí wọ́n dákọ̀ rẹ̀ ṣé torí pé wọ́n yẹ́ nìkan wá ń bẹ ńlé àwọn kan ń bẹ ń ta eyín ló fi sọ ẹnìkan di bàbá àwọn ọ̀fẹ́ bá yẹ kọ́ bọ̀ àmọ́ bí tẹ́ ń lọ yí ẹ fẹ́ tẹ́ Àmọ̀tẹ́kùn Oòduà dé sí yín lọ́rùn gbogbo tàtẹ́ bá mọ̀ ẹ lọ́ máa kó jáde ẹ fẹ́ kábùkù tó bá jẹ́ pé ẹ bá lágbára tó tẹ́ ìwú ológun dúdú ayé lọ wà nígbà tí wọ́n fẹ́ gba Ọ̀ṣun state àbọ̀ ọ̀gbọ́tàn nípa Ọ̀yọ́ state wọ́n lè máa sọ̀tàn ibi wọ́n ti bí ni àmọ́ Aláàfin Ọ̀yọ́ ṣe ju anybody lọ nílẹ̀ Yorùbá tó sọ ọba míì nílẹ̀ Yorùbá tó ní ìtàn t'Aláàfin Ọ̀yọ́ ní àwọn Haúsá gan mọ̀ pé ọba kan bẹ tí ń jẹ́ Aláàfin Ọ̀yọ́ Òjó Pàṣẹkẹrẹ ọba Àtìbà ọmọ tí kú ọ̀gbọ́lọ̀ pọ̀ ọmọ táwọn ọ̀gbọ́lọ̀ ṣe ẹ̀sọ̀ tán ẹ̀sọ̀ pátá bàbá yín kó ẹ̀rọ ní àjókòó kalẹ̀ tí bàbá rọ ọmọ rẹ̀ ṣẹ́ ọmọ wo ni wọ́n ránṣẹ́ tí ìbáṣà kíkanjú tí bàbá wa rọ ọmọ rẹ̀ ṣẹ́ sẹ́yìn ilẹ̀ ránṣẹ́ àwọn ọmọ Ọ̀rànmíyàn wá ti gbà yọ lọ́wọ́ yín kí lẹ ṣe ipa wo lẹ́kọ́ fúnlẹ̀ Yorùbá mo bí léèrè mú ní amalgamation tá a sáyìn tó sọ gbogbo wa pọ̀ ta ló sáyìn rẹ̀ ṣé bàbá pe Ọ̀ọ̀ni wọ́n pe Aláàfin Ọ̀yọ́ ni pé lọ́ba wa sáyìn rẹ̀ ta ni wọ́n recognize ta ni jagunjagun lẹ̀ Yorùbá ta ló protect ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ pín state lálàkọ̀kọ́ Ọ̀yọ́ state ni wọ́n pín Ọ̀ọ̀ni ìfẹ́ mẹ́lá bí Aláàfin Ọ̀yọ́ tí ẹ bá sọ pé ẹ cherish Ilé Ifẹ̀ tó bẹ́ẹ̀ tó ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ nísìnyí tẹ́ fi ń takù ọba Aláàfin Ọ̀yọ́ ni nígbà tí wọ́n tún fẹ́ dá Ọ̀ṣun state lẹ̀ kí ló dé tẹ̀ lè jà fitafita kí wọ́n fi dá Ifẹ̀ state lẹ̀ àbó Oòduà state lónìí ẹ wá bọ́ta ẹ wá ń wúrowúro èyí tẹ̀ dá state ni ẹ wá wúrowúro sọ ọmọ yẹ ọba ọmọ yẹ ìlú tó jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ lọ́tẹ̀dó lórí bá ń jagun káàkiri à ń jagun lọ́tún kílẹ̀ Yorùbá kọ́ mọ̀ bà kólẹ̀ Yorùbá lẹ́rú à ń jagun lọ́sì kọ́ mọ̀ bà kólẹ̀ Yorùbá lẹ́rú ọ̀yá kọ́ mọ̀ bà dé Ilé Ifẹ̀ kọ́ mọ̀ bà dé kinní kan kọ́ mọ̀ bà kó gbogbo ọmọ Yorùbá lẹ́rú ìlú sún Ọ̀yọ́ débi tí wọ́n gbé lọ́yọ́ Àtìbà lónìí. ológun dúdú ọgọ̀ fọ́rọ̀ tó sọ yẹn táwọn Yorùbá ti sọ bẹ́ẹ̀ fún ọ rí èmi Àmọ̀tẹ́kùn Oòduà sọ pé ọgọ̀ sọmọ Yorùbá sọmọ ọkọlẹ̀ Yorùbá táwọn bá fẹ́ sọ̀rọ̀ direct sí bàbá Ọ̀ọ̀ni Ifẹ̀ àwọn bá ṣe lé gbé kalẹ̀ àmọ́ torí pé àìsàn máa lè bí ìwọ ni ò jẹ́ káwọn ọmọ gbé direct bó ṣe ń gbé yẹn ọwọ́ à ń sọ wípé wọ́n ti sẹ́ndì fọ́tò Olúwo ìgbà wọ́n sẹ́ndì fọ́tò Olúwo lọ àrẹ́sì Olúwo ẹranko ẹ̀ ń dúró de t'Aláàfin Ọ̀yọ́ náà tí wọ́n sẹ́ndì orí ẹ̀ ti dàrú ọ̀lọ́pọlọ Ọ̀yọ́ làwa Ọ̀yọ́ ń bẹ nínú Ọ̀yọ́ ẹ̀yin tẹ́ ẹ bá jẹ dòdò ẹ má sọ dòdò mọ́ ẹ̀yin lẹ́mọ tẹ́ ń wáká tẹ́ ẹ fi ń parọ́ gbogbo wa la mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun àwọn jagunjagun Aláàfin Ọ̀yọ́ ní ń gbé bẹ́ẹ̀ ẹni bá sọ pé irọ́ ni mò ń pa ọ̀yá kó sùn mí sílẹ̀ ẹjọ́ kó sọ pé irọ́ ni
kọ́ wá sọ́ba akẹ́tọ́ jẹ́ gbogbo olè Ògbómọ̀ṣọ́ pátápátá tálàfẹ́ Ọ̀yọ́ mọ̀ sí kọ́ sọ́ba tó jẹ́ ńlẹ̀ Ìbàdàn pátápátá tálàfẹ́ Ọ̀yọ́ mọ̀ sí sọ́ba tó jẹ́ ní gbogbo Ìbàràpá tálàfẹ́ Ọ̀yọ́ mọ̀ sí ṣé ní Ọ̀ṣun state gẹ́gẹ́ ṣé ẹ̀dẹ́ ọ̀sọ̀ wípé báwo tálàfẹ́ Ọ̀yọ́ ṣe jẹ́ àbí tó lóṣogbo náà sọ pé báwo tálàfẹ́ Ọ̀yọ́ ṣe jẹ́ ṣé ń gbà táwọn ọmọ Ìbàdàn tí wọ́n lọ gbà wọ́n lẹ̀ ṣé ẹ rí gbogbo àwọn èèyàn tí wọ́n bá ní kanta pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ àwọn ni wọ́n ń gba àwọn ni wọ́n ń gba Ilé-Ifẹ̀ lọ jọba o ni wọ́n lọ joyè bàbá wa Ọ̀túnba Christopher Lawakala àwọn náà lọ joyè n'Ilé-Ifẹ̀ àsìkò gbà yẹn nìjà ń bẹ láàrin àwọn àti Aláàfin Ọ̀yọ́ kẹ́ ẹ tó mú yàn wá mo tètè sọ fún yín ni. ẹ wo ẹ jókòó jẹ́ mò ń bọ̀ yìí tí ì dé tẹ́ ẹ bá jókòó jẹ́ tẹ́ ẹ fọwọ́ síbi tọ́wọ́ gbé ẹ gbọ́ wìnrìnwìnrìn ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ kábùkù ẹ wò pẹ́yìn nìkan lẹ mọ̀rọ̀ sọ ẹ̀mí yàn fẹ́ bọ́ ẹ fẹ́ la orúkọ mi ò yí padà Àmọ̀tẹ́kùn Oòduà ni mò ń jẹ́ make sure kó share fídíò yìí jó go viral ìwọ tó bá fẹ́ sọ̀rọ̀ jáde kọ́ kàtà tí mo sọ yẹn àní mẹ́ta tí mo pín lèrè ẹ̀ dá mi lò Ọ̀yọ́ state Ifẹ̀ ń bẹ tí wọ́n fi dé Ọ̀yọ́ state lẹ̀ báwo wọn ò ṣe pè nífẹ̀ state àbó Oòduà state Ifẹ̀ ń bẹ tí wọ́n fi dé Ọ̀ṣun state lẹ̀ kí ló dé tí wọ́n sọ pé bàbá wa orírun wa ó kọ rẹ̀ ló yẹ kí wọ́n máa fi jẹ́ Ọ̀ṣun state ẹ̀sọ́ state kan gbogbo ilẹ̀ Yorùbá torúkọ Oòduà mẹ́mbẹ̀ àbórúkọ Ilé-Ifẹ̀ àwọn Èkìtì tí wọ́n ń pariwo lónìí àtàwọn Oǹdó because ibi tí wọ́n ti ń pariwo jù nìyẹn àtàwọn akúnkọ Ọ̀ṣun kí ló dé tí gbàtẹ́ mọ̀ pọ́nmọ́ Oòduà níyí tẹ́ẹ̀sì fẹ́ràn Ọọ̀ni Ifẹ̀ tó bẹ́ẹ̀ kí ló dé tẹ́ẹ̀ fi ó kọ Ọọ̀ni Ifẹ̀ sọ state yìí aṣọ dàlẹ̀ ní ẹranko dẹ̀ ní ẹyin nu ọlọ́nu ó dìgbà kan ná ẹ pàdé mi ní comment section ní tẹ́ ẹ bá rò sọ̀rọ̀ yẹ yé mọ́ ẹ lọ follow mi lórí YouTube ẹ sùnlẹ̀.